orúkọ tó dáa jùlọ ọ̀dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀tì rí Ọlọ́run wá sọ yìí pé. walillahil asmaul husna fad'u biha. orúkọ tó dáa jù tọ́lọ́run ọba ni àwọn afáwa sọ fún wa pé ká fi asmaul husna ó kọ tọ́lọ́run ọba ń jẹ́ wọ́n ní ká fi pé inú Ọlọ́run á máa sábà dùn ju orúkọ mi lọ orúkọ tó wá dáa jùlọ Ọlọ́run ọba lónìí fad'u biha. orúkọ yẹn náà ni ẹ máa fi pe Ọlọ́run ṣé ẹ mọ̀ ike báwa náà ti wà yìí ìta pátá wọ ọṣọ tàtún wà lókè ń bà lẹ́yìn èyí tá a máa ń fẹ́ kán kó wa ní ká kó wa láàfà mo sọ ń jẹ́ òní pé n tó dájà àfáà mi ilẹ̀ ni pé torí kó wọn pé ń ṣe wù lóde. marhaban bi fadilatil ustaz mo ti ju ustaz lọ. ẹ gbọ́ mi ni wọ́n sọ fún pé ustaz torí pé kò sọ yìí pé ṣéwù inú sì ń bí sí ẹni tí ó ń ṣe mc pé ó pò wọn ní ustaz táwa nìwọ lọ́dọ̀ Ọlọ́run. fad'u biha. ìtọ́lọ́run wá nífẹ̀ẹ́ sí nígbà tí wọn náà nífẹ̀ẹ́ sí pé kọ́ pè ń ṣe ewu yẹn tẹ́gbẹ́ tó má pè ń ṣe ewu rẹ inú rẹ ó ṣe kí ni yóò dùn sí fad'u biha. èyí ní ẹ̀fọ́ ọkọ tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ẹ fi pè é. wasarul lazina yulhiduna fi asma'ihi. ẹni bá wá ní kò sẹ́ni tí ń jẹ́ aláwọ̀ tó ní kò sẹ́ni tí ń jẹ́ Ar-Rahman ẹ filẹ̀ ẹ fòun lẹ̀. sayujizawna ma kanu ya'malun. Ọlọ́run ní àṣàkálukú lẹ́sàn-án látara tó bá ṣe ànábì wa. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. allazina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الله 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 ربنا الله 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 حسبنا الله 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 ربنا الله 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 حسبنا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. akí Ọlọ́run ayin Ọlọ́run agbẹ́tí tóbi fún wa bàbára rẹ̀. Allahu akbar. àwọn tọrọ àlékún kí a ti gẹ̀fà nàbùwà Muhammad. sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá kí ànábì. amiina. ẹnjìníà àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀. amiin. àwọn ni Ọlọ́run tí wọ́n ti lọ Ọlọ́run bá gbàgbọ́ wọn. amiina. àwọn tí wọ́n ń bẹ láyé máṣàbá ṣe dáadáa fún wọn. amiin. wala hawla wala quwwata illa billahil aliyyil azim. gbogbo àwọn òbí ẹni kọ̀ọ̀kan tí wọ́n ti lọ Ọlọ́run bá kẹ́ wọn. amiin. àwọn tí wọ́n ń bẹ láyé bá wa kẹ́ wọn kẹtàyé. amiina. wọn bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀rí bàbá wa tí a bá ń bì í àbí wọ́n bá mi ń bì í ó sì já sí pé àwọn náà ni wọ́n ṣe sọ̀rọ̀ tán bàbá Fadilatu Sheikh Abdulmumin Shuaib adamallahu hayatahu. ó kó ń bẹ́ẹ̀ mo bọ́ sọ́dọ̀ bàbá wa Ọlọ́run dáre adamallahu bàbá hayatahu. Fadilatu Sheikh Al-Ikhlasi tí wọ́n ti ń jẹ́ àfa tí wọ́n ti ń jẹ́ ṣéwù nígbà tí wọ́n ti bí àwa yìí Allah. bá a ti lọlé kéwù tí wọ́n ti ń jẹ́ àfa fún wa bàbá wa Fadilatu Sheikh al-madhkuru ismuhu bi kulli ihtiramin wa tawadu'in bàbá wa al-Sheikh Hilaluddin Muhammad al-Bashir Suleiman Ọlọ́run dáre adamallahu hayatahu. Ọlọ́run járe bàbá pẹ́. àmín. mo fi kíkì tí wọ́n mo fi kí bàbá wa àgbà níkàlẹ̀ bàbá wa Fadilatu Sheikh Ikilil masha Allah. Allahu akbar. bàbá wa Ikililu ìtumọ̀ Ikililu adé ní jẹ́bẹ̀ tájù náà ní Ikililu tọ́mọ́ ní Ikilil bimana taj adé tí ń bẹ lórí bàbá látàná dé ní Ọlọ́run ní sí lọ́la. àmín. wọ́n láwọn ní Ọlọ́run. àmín. wala hawla wala quwwata illa billahil aliyyil azim. wọ́n kún bẹ́ẹ̀ mo bọ́ sọ́dọ̀ bàbá wa Khalifa adamallahu hayatahu. Khalifatul Kufu competent Khalifa bàbá dáadáa bàbá aláníyàn rẹ̀ bàbá Fadilatu Sheikh Muhammad al-Jami Abdulrahim. adamallahu hayatahu. Ọlọ́run kó bá kí ju bá a ti ń kí lọ. àmín. mo fi kíkí tí mo fi kí àfàwà Sahibul Bayan wa Tibyan. adamallahu hayatahu. tí wọ́n gbé ètò yìí náà kalẹ̀
tó já sí pé ńgbà tẹ́ bẹ̀rẹ̀ àwọn kan mọ̀ sọ pé àìsàn ó ti ra àìsàn Sahibul Bayani náà tún ṣeré eré ni wọ́n kà á sí ńgbà tí yàn bá ti mọ tí yàn ṣe so bó wá jẹ́rẹ́ bí ìṣeré òun nu adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. Ọlọ́run kó máa tẹ́wọ́ gbà lọ́wọ́ yín Àmín. gbogbo àdúrà tí ẹ máa wá ṣe Ọlọ́run kó máa ṣí ní àdúrà tí ó máa jẹ́ mustajab Àmín. Ọlọ́run kó fi istijaba kó fi ṣọ̀ṣọ́ fún yín Àmín. àtẹ̀yìn àti àfáwà àtẹ̀yẹjọ́ ń ṣe àfáwà Sawtul Haqqi àti gbogbo àwọn àfáà pátá àtẹ̀yẹjọ́ ń bójú tó Sahibul Bayani náà ọlọ́mọdé ó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín. Àmín. ó kí àwọn àfáwà Fadilatu Sheikh Abdulrahim mo ti ní tí n bá ti rí àfa Abdulrahim lè ní màá ṣàlẹ́yìn wọn pé kí ló dé ó tó jọ mẹ́ta tọ́ àdúgbò lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. àfáwà Sheikh Abdulrahim Ọlọ́run kó bá ṣàlékún dáadáa. Àmín. mo wá kí àwọn àfáwà Sheikh Dr. Muhammad Nasir Abdulrahim Damallahu hayatahu. ìjọ tí màá kọ́kọ́ mọ̀ wọ́n tí màá mọ̀ wọ́n inú mọ́tò láti jọ pàdé wàláì tàláì inú mọ́tò lórí mímọ̀ wọ́n ń kọ̀ọ̀kan nu mọ́tò èmi náà ń kọ àwọn tó jọ ń dara wọn láàmú ìmọ̀ asálámọ̀ tí wọ́n pé in tí wọ́n ń ṣe yìí ó jọ fídí táwa náà wà ń bẹ̀ inú mọ́tò yìí lè gbàgbé nígbà yẹn wọn express yìí ò tí ì da mọ́tò yẹn fẹ́ lọ gba ibì kan jáde sílé epo bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. bí wọ́n ṣe wà yìí wàláì èèyàn ni wọ́n tá a bá rí mọ́kọ́ níbi kéw níbi ìwé níbi ìjẹ́ èèyàn nú ayé ọlọ́mọdé ó bàjẹ́ fún yín láyé Àmín. mo kí àwọn afá mo kí àwọn bàbá wa láti Òṣòdì mo wá kí gbogbo àwọn háyà àwọn olàmọ́ ẹ má bínú ẹ̀ nílé ẹ̀kí kọ́kọ́ kí torí ẹ̀yin là fà wa àwa kan dúró síwájú ọkàn mú máìkì dání ni bí bá ti rí àfà wa Adam kí ló tún kù ọlọ́mọ àṣàlékún dáadáa gbogbo háyàtúlẹ̀ olàmọ́ alájìlá àwọn jàǹkó àfà àwọn ẹni Ọlọ́run so ọlọ́mọ àṣàlékún dáadáa fún yín Àmín. kéèyàn ó kí yín kó sọ máìkì lẹ̀ ni ẹ máa ti kí yín ẹ ti rọ́nà là ibẹ̀ kọ́ ni àfàwà àríkẹ́ yọ̀ ọlọ́mọdé ó bàjẹ́ àwọn báwa EFCC tọ́ ọlọ́mọdé ó bàjẹ́ ẹni Ọlọ́run wàlálà haúlẹ̀ wàlá quwwata illa billahil aliyyil mo wá kí azim. gbogbo àwọn tá a jọ ń ṣètò yìí gbogbo ẹ̀yin jọmọ́ ọkùnrin jọmọ́ obìnrin ládàáyàn rí àwọn fáwa My Naija TV tí wọ́n bẹ́ẹ̀ ń bì ọlọ́kọ̀ọ́ba kì í ju bá a ti ń kì í lọ. Àmín. èyí tèmi kan fẹ́ sọ a ti ṣàdúà àmọ́ tí ó jọ mọ́ ń tà ń ṣe tí ń jẹ́ bisimilahi arrahman arrahim bisimilah fatana liba wasolayna mali ahaba wadarat nali akiwa sharibuna bisimilah oya bisimilah fatana liba wasolayna mali ahaba wadarat bainana al-akiwa sharibuna bisimilah wọlé síbi al-asmaul husna èyí tó kó gbogbo wa jọ táwa là ń ṣe ìparí ẹ̀ kò yí sì fa wàhálà yìí máa ń wò báwọn bá wa yìí ti ń ṣe ni ọjọ́ kìíní ọjọ́ kejì 99 days tí ó sì já tí ó sì rẹ nìkankan kò rí àbá tí ń ṣe kò ráwọn tí wọ́n jọ ń ṣe kò yí sì fa gbogbo ẹni tí bá dájọ́ ẹ máa lọ wò ó tó bá dájọ́ nǹkan kan sọ́nà ẹ rí i pé tí ọjọ́ yìí ó fi kọ ọkàn rẹ̀ ò ní balẹ̀ ká tó wá sọ yìí pé àdúrà ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta nínú àwọn àdúrà tó wá dáa jù tó yẹ kí àwọn máa ṣe òun náà ni àdúrà tó bá ní bisimilahi rahman rahim inú tó bá kó Allahu àti aramanu àti rahim tó bá kó sínú. ọlọ́run bá ilé kí ọlọ́wọ́ sọ fún wa ní Al-Qur'ani pé a'udhu billahi minash shaitani rajim torí mi fẹ́ pẹ́ mo fi ń ṣe báyìí o bisimilahi rahman rahim ọlọ́ni walillahil asmaul husna fad'uhu biha. ولله الأسماء الحسنى فادعوا بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. ọlọ́run sọnù àyà ìpè kò
kulidiwullaha. kulidiwullaha. ọlọ́run ní bó bá ti wù yín ẹ lè sọ pé Allah ẹni ya Allah. awidiwo rahman. bó sì wù yín ẹ sọ yìí pé arahmani. bó sì wù yín ká ẹ̀dá méjèèjì papọ̀ pé ya Allah ya rahman ya Allah ya rahman. àbí ká sọ pé ya Allah ya Allah ya Allah. àbí ká sọ pé ya rahman ya rahman. kulidiwullaha awidiwo rahman. orúkọ tọ́lọ́wọ́n bá lékè ọlá ń jẹ́ orúkọ ẹ̀yà kan péré ni ó wá ní àìmọye adjective gbogbo ìtókù tó tẹ̀lé adjectives ni nínú àwọn adjective tó wá lágbára jùlọ ní Ar-Rahman ọlọ́run wá ní kò lè dín wọn ńlá bóun yẹn sọ pé Allah àwìdí Ar-Rahman bó sì wọ́n yẹn sọ pé Ar-Rahmanu ayyaman tad'un ayyaman tad'un falahu al-asma'ul husna. ọlọ́run ní ìdẹ́ bá pè èmi ni mo ní orúkọ tó ṣe kí ni tó dáa jùlọ àwọn afá tó wọ pé asma'ullahil husna yìí àwọn kan ṣe ìtìláfàtú lórí ẹ̀ wọ́n ní kan ò sí mbẹ̀ nínú àwọn tí wọ́n ṣe wàhálà tán ní kò sí mbẹ̀ ni àwọn kan ní ahadu ò sí mbẹ̀ tó yẹ sí àwọn kan ní aliwaidu pé tá a bá ti débi aliwaidu aliwaidu èyí owó lè jẹ́. falahu al-asma'ul husna. gbogbo èyí tó bá dáa jùlọ èyí táwa mọ̀ yẹn tá a mọ̀ ló kọ́ ọlọ́run lọ́dọ̀ tiwa falahu al-asma'ul husna. àti tó dáa jùlọ ó kọ̀ tó dáa jùlọ ọ̀dọ̀ ọlọ́run lẹ́ẹ̀tì rí ọlọ́run wá sọ yí pé. walillahil asma'ul husna fad'u biha. orúkọ tó dáa jù tọ́lọ́run ọba ni àwọn afáwa sọ fún wa yí pé ká fi asma'ullahil husna ó kọ tọ́lọ́run ọba ń jẹ́ wọ́n ní ká fi pé inú ọlọ́run á máa sábà dùn ju orúkọ mi lọ orúkọ tó wá dáa jùlọ ọlọ́run ọba lónìí fad'u biha. orúkọ ẹ náà ni ẹ máa fi pe ọlọ́run ṣé ẹ mọ̀ ike báwa náà ti wà yìí ìta kó àtàwọ̀ ọ̀ṣọ́ tàtún alùkímbà lè èyí tá a máa ń fẹ́ kán kò wá ní ká kò wá láàfà mo sọ ń jẹ́ òní pé n tó dájà àfà mi ilẹ̀ ni pé torí kó wọn pé ń ṣe wù lóde. marhaban bi fadilatil ustaz mo ti ju ustaz lọ. ẹ gbọ́ mi ni wọ́n sọ fún pé ustaz torí pé kò sọ yìí pé ṣéwù inú sì ń bí sí ẹni tí ó ń ṣe MC pé ó pò wọ́n ní ustaz táwa nìwọ lọ́dọ̀ ọlọ́run. fad'u biha. ìtọ́lọ́wọ́n wá nífẹ̀ẹ́ sí nígbà tí wọ́n náà nífẹ̀ẹ́ sí pé kọ́ pè ẹ́ ń ṣe ewu yẹn tẹ́gbẹ́ tó má pè ẹ́ ń ṣe ewu rẹ inú rẹ ó ṣe kí ni yóò dùn sí i fad'u biha. èyí ni ẹ̀fọ́ ọkọ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ẹ fi pè é. watharul lazina yulhiduna fi asma'ihi. ẹni bá wá ní kò sẹ́ni tí ń jẹ́ aláwọ̀ tó ní kò sẹ́ni tí ń jẹ́ Ar-Rahman ẹ filẹ̀ ẹ fòun lẹ̀. sayujizawna ma kanu ya'malun. ọlọ́run ní àṣàkálukú lẹ́sàn-án látara tó bá ṣe ànábì wá ní. fadu'a'ullahi bi asma'ihil husna. ká máa wá pe ọlọ́run ọba pẹ̀lú àwọn 99 names of Allah the beautiful names of Allah ká máa pè é. huwa a'zamu asbabi ijabati da'wa. ó wà nínú àwọn okùnfà tí máa ń jẹ́ ká dùn ó gbà o. wa kashful balwa. ó sì wà nínú àwọn tí máa ń jẹ́ ká dùn ó ká lọ kó kú òfun yàn. fa innahu yarhamu. torí pé tá a bá pọ̀ ọlọ́run ọba pẹ̀lú kan náà ó kọ rẹ̀ bólófi yá gẹ̀ ní yìí sí. li'annahu rahmanur rahim. bólófi yá gẹ̀ ní yìí sí bólófi yá múgì ní sí bóyá bá sá bó ti yẹ kó sá tó bá pè dáadáa ọlọ́run ó jẹ́ pé ẹ̀. li'annahu rahmanur rahim. mo ń bọ̀ tó sá bó ti yẹ kó sá tó ṣe bó ti yẹ kó ṣe tó dẹ̀ ní sùúrù kí ló dán fi lọ fi àsọ̀bùrù sí last name orúkọ ọlọ́run ìyẹn ni pé gbogbo tó ń béèrè Ar-Rahman Ar-Rahim ìkẹ́ ayé ìkẹ́ tọ̀run alimaliku òfẹ́ ní ọlá alukudusu alìkì nìkan lọ bẹ́ẹ̀ títí ó débi àlìgẹ́ni ìkó ò lè ní títí àfi kó ní sùúrù. Allah. ọ̀gbọ́ gbogbo tí a máa ń wá láyé yìí kí ni wàá fi ní wàláì sùúrù ni gbogbo orúkọ ọlọ́run gbogbo ọlọ́run tó lòun máa ń dá lára àlàáfíà ọba àlàáfíà ni ẹ máa kà á. Assalamu àlàáfíà ọba al-mu'minu al-muhaiminu al-azizu al-jabbaru. o fẹ́ níyì láyé kí wọn náà wọ àwùjọ kan ní akí àwọn àfa wa. al-jabbaru. wọn náà fẹ́ máa kọ̀ntró nǹkan. al-mutakabbiru. ọlọ́run nìkan ló nìyí o. al-khaliqu. al-khaliqu. al-bari'u. wọn náà fẹ́ wà creative kan lágbájá ló create nǹkan yìí ẹwà àga náà gbé sí ibà yìí kí ló sọ àgẹ́lẹ́ yìí kí ló sọ di pé yàtọ̀ sáwọn àga tó kù
ẹni tó ṣe kí ni ó wà creative ni kí ló jẹ́ káwọn èèyàn máa ra fùfú onílébẹ́ẹ̀lì tán pa fùfú original tí ń bẹ ládùúgbò tán ṣe kí ni tán pàtì kúlíkúlí ẹnìkan ti ta kúlíkúlí ó ti di mílíọ̀nìyànsì ó wá sọ kúlíkúlí aláta òun wá fi lébẹ́ẹ̀lì sí tiẹ̀ ẹ wá tó wá ń tìtorí ẹ lọ sí top notch ẹ lọ sí jẹ̀ǹdọ̀ ẹ lọ ra kúlíkúlí ó wà creative lórí títí ẹ ní lórí tó ṣe ó wà creative ó wà ní sùúrù lórí ẹ pé kúlíkúlí yìí ó máa ta kúlíkúlí ní Amẹ́ríkà ó dẹ̀ ta débẹ̀. naam gbogbo ẹ bẹ́ẹ̀ gbogbo tó lè kí ẹ lóun fẹ́ jẹ́ sùúrù ni ó fi jẹ́ kíni sùúrù ni ó fi jẹ́. فإنه يرحم لأنه رحمن رحيم ويغفر لأنه الغفور وكان النبي صلى الله عليه وسلم يسأل الله بأسمائه الحسنى wọ́n ládùúgbò tá nábì a máa sábà ṣe òun náà ni àwọn àdúrà 99 names of Allah. ويتوسل إليه بها yóò sì máa wá tàtàrà àwọn orúkọ yìí yóò máa fi rawọ́ ra sọ̀lọ́ sọ́dọ̀ Ọlọ́run ọba. فكان يقول nábì a máa wá sọ wípé as'aluka bi kulli ismin huwa laka ẹ máa gbọ́ o yóò ní wọ Ọlọ́run mo bẹ̀ tó bá ṣàdúrà tán yóò ní wọ Ọlọ́run wo as'aluka bi kulli ismin huwa laka gbogbo ọkọ tó ń jẹ́ ìta àwọn àti ìta mi. sammaita bihi nafsaka àwọn orúkọ tó jẹ́ sí wọ́n ló sọra rẹ bẹ́ẹ̀. aw allamtahu hadan min khalqika. àwọn orúkọ mi ń bẹ tó já sí pé o fi kọ́kàn nú àwọn ẹ̀dá rẹ tó wá rí pé ó yẹ ká máa pe Ọlọ́run báyìí. aw anzaltahu fi kitabik. àbí ní àwọn orúkọ tá a fi sínú alukurani tá a máa wọ́dí nínú alukurani tá a máa rí ń bẹ̀. aw istazarta bihi fi ilmil ghaibi indak. àbáwọn orúkọ mi tó já sí pé ẹ lè rí nínú alukurani kódà ẹ lè bá pàdé nínú àdìs Ọlọ́run fi pamọ́ sọ́dọ̀ ara tìyàwó nìkan ni yóò mọ̀ o. an taj'ala al-qur'ana rabi'a qalbi. yóò máa wá sọ pé àgbo àdúrà tí mo ṣe yìí ànábì yóò ṣe wá fi tí máa ń béèrè yóò ṣe wá fi sí i. wa qad dakhala rasulullahi sallallahu alayhi wa sallam ànábì ti sọ fún wa al-masjida. wípé ànábì wọn níjọkọ ànábì wọ mọ́ṣáláṣí. Fasami'a rajulan yaqul. ànábì wa gbọ́ arákùnrin kan tí ń sọ wípé. Allahumma. ó ní wọ Ọlọ́run ọba mi. inni as'aluka anni ashhadu annaka anta ó ní Allahu. ó ní mò ń bẹ̀ wọ Ọlọ́run torí pé mo jẹ́rìí pé kò sálẹ̀ mi lẹ́yìn wọn Ọlọ́run. La ilaha illa anta. kò sálẹ̀ mi lẹ́yìn wọn Ọlọ́run ọba tó dá mi. Al-ahadu. ọba ọ̀kan ṣoṣo. As-samadu. As-samadu ọba tá a máa ń jí ronú kan. Allazi lam yalid wa lam yulad. ọba tí ò bímọ tẹ́nìkan ò sì bí. Wa lam yakun lahu kufuwan ahad. tí ò wá sẹ́ni tá a lè fi jọ Ọlọ́run ọba. Faqala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ànábì wa sọ yìí pé. Laqad sa'alta Allah. Ànábì wa ń sọ fọkùnrin tí ń ṣàdúrà yìí ó ní àdúrà gangan ló ti ṣe yìí. Bil ismi allazi idha su'ila bihi a'ta. ó ní ìwọ sọ pé o bẹ Ọlọ́run pẹ̀lú Ọlọ́run Allah al-ahad as-samad ó ló fi béèrè Ọlọ́run ó nínú àwọn orúkọ tó dáa jùlọ ní orúkọ Ọlọ́run ló ti fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run yẹn. Wa idha du'iya bihi ajab. bí àwọn bá fa àwọn okọ Ọlọ́run ìpè Ọlọ́run ọba yóò dáhùn o. Wa fi riwayatin ukhra. ẹni ìwáyà mi ilẹ̀ o ìyẹn ni wípé asmaulail husna tí ń bẹ ń bẹ pọ̀ àmọ́ gbogbo oore tí ń bẹ nú ẹ̀ kí láàfin ní òun ni sùúrù. ẹ gbọ́ ó lóun ní alìgẹ̀níyù alìmúgíní ó ní alìmọ́níhùn kó wá kó má rí tóun bá wá fẹ́ fún ẹ wá ní sùúrù. ó ní òun ní àdọ́rù kóun fara nìyàn títí kò ní sùúrù. ó lóun tún ní àlèbọ́ sítù tí wàá gba 100 million tí wọ́n sọ pé ó ti pọ̀ jù lọ́wọ́ ní àhá Ọlọ́run á tún fi mí ìkún pé rárá ìwọ náà ló tún ní. Allah. kí wàá ló máa fi rí sùúrù ní láásìtẹ̀sí ìlànà sọ́ọ̀bà. Àwòdìrí kàlímùnà. Fàmọ́ kọ́dà tí ilé àmọ́ lóhé lálẹ́ sọ́bìrì. àwọn bàbá wa yẹn lọ bí wọ́n lè rè pé kó tó dà báyìí. Lástẹ́sí ìlànà sọ́ọ̀bà àwòdìrí kàlímùnà. àfààní láásìtẹ̀sí ìlànà sọ́ọ̀bà. sírù tí ń bẹ ìtọ́lọ́n fẹ́ ká mú mi pé kó fi àsọ̀búrù parí ọkọ̀ rẹ̀ yẹn ó ní nǹkan kan ó wá ní èmi náà la astẹ́sì ìlànà sọ́ọ̀bà gbogbo tó bá nira láti ṣe màá wá bí ó ti rọrùn. àtà àwòdìrí kàlímùnà sórí àwò ibẹ̀ yẹn iṣẹ́ àtà náà ní ṣe afádàmù lọ́kọ́ mi
wọ́n ní àwọ̀ tó wà ń bẹ̀ yẹn àwọ̀ àtá ni láásìtẹ̀sí ìlànà sọ̀rọ̀ àwòdìrí kálímùnà títí mọ̀ mú bọ̀ àwòdìrí kálímùnà ìlà áníwòdìrí kálímùnà àtà áníwòdìrí kálímùnà lọ́ọ̀fin ní ó dá kíyàn mọ̀ náà wò dáadáa kó mọ̀ ìfún àtẹ̀dọ́ ẹ̀ lápá jùlọ tí yàn máa fẹ́ kọrin yóò mọ̀ pé lè dá ilé yóò dá pé torí pé tó bá fi àtà sílẹ̀ yẹn orin yẹn máa ṣe kí ni wọ́n máa fẹ́ gé àwọn sóòtù láì ti dé nìyí. lástẹ̀sí ìlànà sábà òdèrè kálímùnà. ó ní gbogbo tó lè máa wá bí ó ti rọrùn tí màá fi débi tí mò ń lọ. ọmọ kọ́dà tí àmàlò ìlàlẹ̀ sọ bèrè. fàmọ́ kọ́dà tí àmàlò ìlàlẹ̀ sọ bèrè. ó ní gbogbo tí ń jẹ́ hope ohun tó ń pè ní hope ó ní kò lè dúró ẹlẹ́fẹ́ nìkan láyé tó kọjá tó bá ní sùúrù ẹ lọ mú àpèjúwe ẹ lọ máa lọ wò ó látara renewed hope wa tí ń jẹ́ Bọ́lá Ahmed Tinubu ẹ lọ wò àpèjúwe ẹ látara Buhari wọn ní oṣù alákọ̀ọ́kọ́ olùlẹ̀ ó gbé lẹ́lẹ́kejì olùlẹ̀ ó gbé lẹ́lẹ́kẹta olùlẹ̀ ó ṣàn wá nẹ́tíwọ́ọ̀kì yẹn káàkiri òun náà wá wá títí débi tó fi ṣe kíni tó fi rí àmọ́ fi sùúrù sí i láásìtẹ̀sí ìlànà. نصعب هودي كلمنا فمن قدت الأعمال إلا لصابرين بأسمائك الحسنى دعوتك سيدي وجئت بها يا خالقي متواصلا ومبتهلا إليك بفضلها وأرجو بها كل المراد المؤملا فقابل إلهي بالرضا منك وكفنا ظروف الزمان مقصرا ومقللا وجد وعفو ورحم وقف وانصر على الهدى وثبت واصل كل شان تكللا ونسأل ربي أن يثبت ديننا علينا ويهدينا صراطا مطولا ويعفو عنا منة وتكرما ويشرنا في زمرة المصطفى ملا عليه صلاة الله محبة صبا ومن طير فوق حسن وأولا وصلي إليه بكرة وعشية على المصطفى أزكى صلاة والملا كسى الأنبياء والآل والصحب كلهم وبعد فاعبد الله ختما وأولا ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ àlàáfíà yín Ọlọ́run níjó di fíafíà wallahi istama'na lil wa'z wal irshad agbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba tòótọ́ ní èyí tó yàtọ̀ sí ká máa